ìyá ara ẹ̀ wọ́n láwọn babaláwo tí ó ṣoògùn kà bí Fẹ́mi sẹ́mi tí Wálé sẹ́mi nígboro ayé. ẹlẹ́yìn lẹ́ ń ta àwọn orí eku orí ẹyẹ orí gbogbo ẹ̀ fáwọn babaláwo sẹ́yìn náà lẹ́ ń ta àwọn orí èèyàn. ẹ kú déédéé wòyí o ẹ̀yin ará ilé ẹ̀yin ojúlùmọ̀ afẹ́nifẹ́re lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti ní àgbà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi. Bàbá tèmi sọ mí ní Oore-ọ̀fẹ́ Ògùntọ́lá Ọmọbọ́láńlé Ọláìtàn Àníkẹ́ Ọmọkúlódò lórí ètò yín ètò wa ètò gbàásgbòs akọ ìsọkúsọ láti kàn ní Motherland Reality TV show lẹ́dẹ̀ tí ń gbọ́ ohùn mi. Lónìí ǹtí ẹ̀ wá sọ̀sọ̀kúsọ ọjà náítẹ̀ Adébọ̀ ni mo wà. Lónìí mo wà lọ́dọ̀ ìyá wa ìyáàfin Ọlásúnkànmí Àmídàtì ṣé mo gbà á? Ẹ gbà á alias ọmọ ìyá Kólóbó. Alias ọmọ ìyá Kólóbó alágbo. Ẹ kúlé kálàfíà ni. Dáadáa ni. Kí ló dé wọ́n ń pè é lọ́mọ ìyá Kólóbó? Orúkọ ìyá wa ló ń jẹ́ bẹ́ẹ̀. Ní mọ́mì wa ni. Mọ́mì iná jẹ́ ìyá Kólóbó. Bẹ́ẹ̀ni. Ṣẹṣẹ táwọn náà ń ṣe rèé ni. Bẹ́ẹ̀ni iṣẹ́ tán bí wa sí díẹ̀ ni. Ẹ máa láti sọ̀rọ̀ sókè káwọn aráalé mi lè gbọ́. Ẹ sọ̀rọ̀ sókè káwọn ẹ má jókòó sára. Iṣẹ́ tí wọ́n bí wa sí díẹ̀ ni o. Iṣẹ́ àgbo yìí. Bẹ́ẹ̀ni. Ewé àtegbò. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ náà bí wa sí. Sọ̀dọ̀ ya yín lẹ ti kọ́. Bẹ́ẹ̀ni. Ṣé ya yín ṣì wà? Wọ́n wà ní iṣẹ́ iná. Ọmọ mélòó ni ìyá yín bí? Bí ọmọ mẹ́fà. Mẹ́fà. Ṣẹ́yìn nìkan lẹ ń ṣiṣẹ́ yìí láàrin gbogbo àwọn ọmọ? Àwa mẹ́rin. Ẹ̀yin mẹ́rin ìyá yín try wọ́n pọ̀ sẹ́yìn mẹ́rin lára ìyún náà dáa. Bó o ní sọ́jà ń lọ? Àdúpẹ́ fọ́lọ́run. Ọjà wo lẹ máa ń rí tà jù nínú kí tẹ̀ láwọn kan tẹ̀ ń tà ẹ sọ fún àwọn aráalé mi ẹ sọ fáwọn èèyàn mi kí láwọn kan tẹ̀ ń tà. Àwọn tá ń tà ní àgbo lóríṣiríṣi àti orí eku lẹ́ja ewé àtẹ̀gbò gbogbo ẹ̀ wà lóríṣiríṣi àwọ̀ lóríṣiríṣi náà wà. Mo rí bẹ́ẹ̀. Bó o ní kí bó lẹ ṣe ń tà wọ́n ẹja bẹ̀rẹ̀ látòrí àwọn orí eku orí ẹyẹ tẹ̀ sàn irú ẹyẹ wo lẹ ní kí ni iṣẹ́ tí ẹyẹ yẹn ń ṣe ẹ kàn fún wa nìkan bóyá dàn àbẹ́yìn ìmọ̀ àwọn ẹyẹ tẹ́ ẹ ní. Ẹyẹ wà lóríṣiríṣi igún wà àkàlà wà ọ̀sìn wà òdẹ wà òpèrè àṣẹ òwìwí ẹyẹ ṣá wà lóríṣiríṣi bọ́ àwa ń ta ni àwọn babaláwo àwọn náà ń lò. So ẹ̀yin ò mọ nǹkan tí wọ́n ń lò fún. nípa àgbo ewé àtegbò làwa mọ̀ nípa ẹ̀. Ó yẹ sọ àwọn àgbo kọ̀ọ̀kan fún wa. àgbo ibà wà typhoid wà diabetes wà hernia wà fibroid wà lóríṣiríṣi àgbo tẹ́ bá fẹ́. tí yóò sì fọ gbogbo ẹ̀ síta. pẹ̀lú ògo Ọlọ́run cancer wà. àgbo cancer wà. ẹ̀yin ènìyàn mi àgbo tí ń wo cancer tí ó lọ pátápátá yín bẹ́ẹ̀ ń bí ẹ sọ fún mi àwọn àìsàn wo lẹ́yìn fúnra yín ti wò tó jẹ́ pé bóyá wọ́n gbẹ́ni ẹ wá báyìí àbí wọ́n pè é pé ẹni báyìí báyìí nǹkan báyìí báyìí ń ṣe tẹ́ ẹ dẹ̀ ti fún lágbo kí làwọn nǹkan tẹ́ ẹ kà tẹ́ ẹ lò fún bí ọ̀sẹ̀ mélòó. àti ṣiṣẹ́ lórí fibroid dáadáa hernia appendix àti ulcer gbogbo ẹ̀ Ọlọ́run gbà. tó agbára Ọlọ́run dẹ̀ ká gbogbo ẹ̀ gbogbo ẹ̀ dẹ̀ ó lọ. agbára Ọlọ́run ká. irú àwọn èèyàn wo náà wá máa ń rajà lọ́wọ́ yín. kò sẹ́ni tí ò kì í wá ọkùnrin wá obìnrin wá oníṣègùn wá àti ẹni tó ń lò fún rẹ̀ náà wá tí ò kì í ṣe babaláwo. sáwọn ọ̀dọ́ ń wá. ọ̀dọ́ ń wá ọmọdé ń wá àgbà ń wá. kí nìkan táwọn ọ̀dọ́ wa máa ń rà jù lọ́dọ̀ yín. ẹni tó ṣẹlẹ̀ ni pé táwọn ọ̀dọ́ máa ń wá jù ni pé ọ̀dọ́ máa ń ràgbo. àwọn especially àwọn boys wọ́n máa ń ràgbo èmi ní jẹ̀dí alẹ́ ọ̀pẹ́ ẹ̀yìn gbogbo ẹ̀ àwọn boys máa ń wá wá dáadáa. alẹ́ lẹ́yìn ọkùnrin yìí ń wá kiri àwọn obìnrin kan àwọn ọ̀dọ́ obìnrin kan. àwọn obìnrin náà ń wá wọ́n wá lóríṣiríṣi àgbo ẹlòmíì ṣe ti infection ẹlòmíì tí wọ́n ń ṣe ti bóyá ti ìdádúró nǹkan kan báyẹn ṣá. so ẹ lágbo infection náà. bẹ́ẹ̀ni. so gbọ́tọ́lá ní àgbo infection ń bẹ o ẹ bá ti lọ tẹ́ lọ bọ̀ ẹ̀yin tẹ́ ti tó yẹ kẹ́ lo rọ́bà dáàbòbò tẹ́ ẹ lò wọ́n wà ń bí wọ́n gbà yín lẹ̀ lọ́wọ́ ara yín. tó níbi tá a dé dúró yìí bó o ní ọdún wo lẹ bẹ̀rẹ̀ iṣẹ́ iná ẹ sọ fún mi. tẹ́ bẹ̀rẹ̀ tẹ́ dáwà tẹ́ kúrò lábẹ́ ìyá yín ẹ lábẹ́ ìyá yín lẹ ti kọ́ ọdún wo lẹ wá dáwà tẹ́ wò pé èmi náà ti tójú bọ̀ oyè ń gba ṣọ́ọ̀bù ara tèmi náà. mo ti dáwà láti 2013. 2013 bó o ní ọjà ṣe rí lẹ́yìn bí èrè tẹ́ ń jẹ lójoojúmọ́ lọ́dọọdún lórí ọjà. a dúpẹ́ fọ́lọ́run Ọlọ́run fàlùbáríkà sí à ń jèrè ń bẹ̀ bọ̀ situation Nàìjíríà bó ṣe tún rí lọ́wọ́ ẹ̀ kò jẹ́ kí gbogbo nǹkan lọ déédé. ṣé economy affect eku àtẹja náà ni. kò sí tí ò bá wí gbogbo wa ló jọ bá wí papọ̀. economy Nàìjíríà yìí ó débi awọ ó débi àgbo ẹbí inú gbọ́lẹ̀ tí ń kó àbí gbọ́lẹ̀ tí ń kó. gbogbo ẹ̀ náà kan náà ń kó inú gbó ìtàn import wọlé ó wà. import àgbo pẹ̀lú ògo Ọlọ́run. ibo lẹ ti ń kó wọn wọlé.
ọjà ń wọlé láti Kano ó ń wọlé láti Kano Nàìjíríà náà ni Kano Nàìjíríà ló wà. Cameroon ok Cameroon mo rí pé ẹ ti lọ káàkiri ẹ ti láwọn èèyàn káàkiri kí ni awọ yìí kí ló wà fún. Awọ àwa ń ta gbogbo ohun tó jẹ́ lékulẹ́ja àwa ń ta fáwọn tó ń lò ní bọ̀ lórí àgbo làwa bẹ́ẹ̀sì lé lórí là ń ṣàgbo fáwọn èèyàn fún ìwòsàn. Èèyàn tó ń rọbí fún a very long time tí tọ́mọ ò jáde tára sì ń ní kí ni tán bá pè yín pé ọmọ ìyá alágbo nǹkan báyìí mọ̀ ń ṣẹlẹ̀ bí báyìí kí ni àwọn nǹkan tẹ́ lè kájọ kí ni bóyá àwọn àdúrà kí nǹkan tán lè ṣàpapọ̀ tí yóò fi jẹ́ kí irú aláboyún bẹ́ẹ̀ bí wẹ́rẹ́. Ewé wà egbò wà tó jẹ́ nǹkan bí wẹ́rẹ́ á dẹ̀ ṣe fún pẹ̀lú ògo Ọlọ́run dẹ̀ gbàkóso. Ẹ sọ fún wa ẹ jẹ́ ká mọ̀. Ewé wà lóríṣiríṣi tá a lè lò gbogbo ẹ̀ náà láwọn ẹ fẹ́ kà nǹkan tí ò ṣe nǹkan rárá òun tí ò ń ṣe nǹkan ẹyọ kan mélòó mo fẹ́ mọ̀ kà pé ká mọ̀ bà lọ irú mo ti lóyún gbà náà oyún bẹ́ẹ̀ nù mí. Ọgùnlé ayọ̀ lọ́wọ́ ṣe wẹ́rẹ́ á máa ṣe gbogbo gbìyànjú fún yín. Ẹ ṣe mo rí àdán nínú ẹrù yín lẹ́ẹ̀kan kí ni iṣẹ́ àdán. Iṣẹ́ àdán mo ti jẹ́ kó yé yín pé gbogbo tó jẹ ọmọ lékulẹ́ja orí eku nǹkankan à ń tà fún àwọn babaláwo tó ń lò. Ẹ̀yin ò ń lò fúnra yín àmọ́ kí lẹ wá ń lò fáwọn kìíní tó wọ́n yọ̀dín torí bí nǹkan tó kú ẹ mọ̀ mo rẹ́yẹ tó pọ̀ mo réku tó pọ̀ kí lẹ lò tán fi yọ̀dín tán kàn gbẹ fúrú síbẹ̀. àwọn kan sí bíi kerosene a máa fi sí diesel a fi preserve yóò gbẹ kò ní jẹ́ kí kó máa. bó o lẹ ṣe wọ́n farada òórùn rẹ̀. Ó ti mọ́ wa lára ṣe bíbí wọ́n bí wa sí ní ìgbẹ́ lówó wa nígbà tí òun ṣe sọ aṣọ la wà ìṣọ àgbo la pé bí. Ẹlẹ́yìn lẹ́ ń ta àwọn orí eku orí ẹyẹ orí gbogbo ẹ̀ fáwọn babaláwo sẹ́yìn náà lẹ́ ń ta àwọn orí èèyàn. Rárá àwọn ń tà. Lórí èèyàn báwo ni sọ́ọ̀bù yìí ní borí èèyàn. Ẹ lọ wo gbogbo bẹ́ẹ̀ Ọlọ́run ò jẹ́ mo kọ́ wa. Ẹ wò ọ̀rọ̀ tá a ti ń sọ ó dùn nígbà tẹ́lẹ̀ láwọn àgbo fún olóyún gbogbo ẹ̀ báwọn ǹjẹ́ ẹ ní bóyá bí àwọn bí oògùn tó yẹ pé béèyàn bá bírèkì àti mi tó yẹ pé bóyá èèyàn kan tí mò ń fẹ́ tó ti lóhùn ó fẹ́ mi tó lọ yàbàrá tẹ́ ẹ láwọn tí ń lò fún mo ti rò pé lè fẹ́ ní ìlọ tí ń ti lọ gbẹ̀san ṣùgbọ́n ní ìsinmi ní bóyá nígbà bá mélèé tí mo fi wọ́ lórí kí ni tí mo lè rírọ àwọn oògùn báwọn. Ara àgbo fún wòsàn làwa ń tà. Àgbo fún wòsàn béèyàn bá wá sẹ́mi nǹkan bí Fẹ́mi sẹ́mi tí Wálé sẹ́mi nígboro ayé. Ẹ gbé yùn lọ sọ́dọ̀ àwọn babaláwo àwọn táwa ń tajà fún àwọn náà lè mọ̀ ń pa. Ẹ mọ àwọn babaláwo tí mo lè lọ bá. Àwọn náà mọ̀ ń pa. Ẹgbà sílẹ̀ ayé yóò dà báwọn Fẹ́mi tiẹ̀ bọ̀ Wálé ọ̀daràn ẹ mú mi débẹ̀ ẹ sọ̀rọ̀ ẹ mú mi débẹ̀ Tọ́lá ní gbogbo àwọn tó ń bírèkì àti ẹ ìyá wa ẹ̀ wọ́n láwọn babaláwo tí ó ṣoògùn ká. Èmi ò láwọn tó ń ṣoògùn ká o láwọn tó ń ṣoògùn ká o. Fẹ́mi gbogbo ẹ̀yin tẹ̀ ń sọmọ báṣubàṣu nígboro ayé lẹ́kọ̀ọ́ to be precise àtàwọn èèyàn alábàdàn oògùn ń bẹ ọ̀fọ̀ wà ẹ má wọrí ẹ fọwọ́ wọnú. tó kí ni ìwúlò ẹ̀yìn ìjàpá tí mo rí un. Títà rẹ̀ ní tiwa ìwúlò rẹ̀ ọwọ́ àwọn babaláwo ló wà. Èló lẹ̀ ń ta ẹ̀yìn ìjàpá. Tó bá jẹ́ complete ìgbà àyà àti ẹ̀yìn 3,000 ní complete but tó bá jẹ́ àyà lásán 1,500 tó bá jẹ́ ẹ̀yìn lásán 2,000. Àwọn kinní tó dàbí ṣìgìdì tán ṣe bí èèyàn. Èrè ní orúkọ rẹ̀. Èrè takọtabo. Ṣé kìí ṣe òyìn ni tí wọ́n sọ àwa méjèèjì papọ̀ báyìí. Ní bá fẹ́ kí Fẹ́mi nífẹ̀ẹ́ mi ń so papọ̀ báyìí pẹ̀lú aṣọ rẹ́ẹ̀dì Fẹ́mi ìgbéyàwó ṣẹlẹ̀ báwọn oògùn àti jẹ́ kéèyàn kó fẹ́ràn mi kó nífẹ̀ẹ́ mi délé wà gbogbo ẹ̀ ní rì lílà ń bá ká ó ti tán oògùn tí ń fi lówó náà oògùn tí ń fi lọ́lá àdúrà ẹ mọ̀ àwọn nǹkan tẹ́ pò papọ̀ fún wa gbogbo ẹ̀ ló wà ní ṣọ́ọ̀bù yín tẹ́ bá lè dárúkọ àwọn kọ̀ọ̀kan ká fi hàn àwọn ará ilé mi. ká dìde ká fi hàn yín ṣé kí n dárúkọ ẹ̀ ní ẹ dárúkọ wọn. Orí eku wà lóríṣiríṣi orí igún orí àkàlà orí ọ̀sìn orí àgbìgbò orí èrè orí ọká àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn àgbò ń kọ́ oríṣiríṣi orí
oríṣiríṣi àwọ̀ náà wà, àwọ̀ ẹkùn, àwọ̀ ìjímèrè, àwọ̀ gàlà, àwọ̀ èsúró, àwọ̀ ẹtu. Ìyẹn náà ò lọ bẹ́ẹ̀ lóríṣiríṣi. Sáwọ́ ọ̀dí àwọ̀ ẹkùn ńkọ́? Kò sí àwọ̀ ẹkùn náà. Ẹ̀sùn. Ó yá àwọn tàgbọ́ ńkọ́ ewé náà wà ewé lóríṣiríṣi bí ewé oríjìn, ewé àánú, mọ́fọ̀ọ́kànmọ́ mi, kí lẹ́ fi mi ṣe, ọ̀mísínmisìn, amúnimúyè. Ewé kí lẹ́ fi mi ṣe? Abẹ́ròdè fẹ́ gbogbo ewé kí lẹ́ fi mi ṣe? Ewé ìjìnrìn, ewé etí, ewé làálì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣá. Ewé mọ́fọ̀ọ́kànmọ́ mi ó wà ńbẹ̀. So béèyàn bá lu ẹ̀yin abiyamọ ayé mọ́ gbọ́ nìsí o. Ewé mójú kúrò lára mi náà wà. Ẹ̀yin abiyamọ ewé mọ́fọ̀ọ́kànmọ́ mi ẹ̀jẹ̀ tí ẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí ìyàn mọ́fọ̀ọ́kànmọ́ mi. So béèyàn bá lu ọmọ èèyàn ń ta tó búlì ọmọ èèyàn láti ta tó lùlù bàrà ìmú ewé báyìí bá ń so mórí ọmọ mi ni àbí ń pò mọ́ mi ìwẹ́ rẹ̀ mọ́fọ̀ọ́kàn báyìí wọ́n mọ̀ gbọ̀n ní gírí bí ẹni ìlú mágùn ẹ já mi sí àwọn abiyamọ wà ta. Orúkọ tó ń jẹ́nu ìwúlò rẹ̀ ó wà lọ́wọ́ àwọn tó ń lò. Ewé mọ́wọ́ mi wo àbí kílẹ̀ pé òun. Ewé kílẹ̀ fi mi ṣe. Ewé kílẹ̀ fi mi ṣe. Ewé mójú kúrò lára mi. Ewé oríjìn. Ewé mójú kúrò lára mi. Ewé ìsàwérè pípé. Bẹ́ẹ̀ bá ń dìtẹ̀ mi. Ewé síkìmí. Àfàìmọ̀ ni kò ní mọ́ra. Àfàìmọ̀ ni kò ní mọ́ra. Ń bá débì kan báyìí wọ́n kàn mọ́ nífẹ̀ẹ́ mi báyìí. Ewé ajé. Ewé ajé wọ́n kàn mọ́ nífẹ̀ẹ́ mi. Wọ́n kàn mọ́ kọ́ wọn fún mi. Wọ́n kàn mọ́ ibi tí mò ń wá mo dé lónìí ibẹ̀ ni kí làwọn nǹkan míì tó tún wà tẹ́ tún fẹ́ sọ fún wa. Àwọn ìkòkò wà, igbá wà, ìsasùn wà, akèrègbè wà, igbá ajé wà, igbá ordinary wà, atọ́ wà, àdó atọ́ wà, normal àdó náà wà, ṣẹ́rẹ́ náà wà. So ètí èèyàn bá nídìí. Ó dà bẹ́ẹ̀ náà gbogbo ẹ̀ láàfin hàn àwọn ará ilé mi. Ẹ ṣeun tẹ́ gbà wá lálejò inú wa dùn ipa ẹtì ẹ gbogbo àwọn kí n torí bẹ́ẹ̀ bá ń dá ọjà tí yín lẹ́nu sí ibo láti mọ rí táàtì mọ wá wọn wá ẹ ṣe tẹ mú ìṣẹ̀ṣe wa gbogbo nǹkan ìṣẹ̀ǹbáyé wa àdúpẹ́ lọ́wọ́ yín pé owó ẹyọ náà wà owó kíní yìí ẹni yóò mọ̀ ọdún mo ti ń gbọ́ tí ń dún kurukuru bó ṣe ń hòun kí ni ìtumọ̀ bó ṣe ń hòun. Ó túmọ̀ sí wípé ó ṣiṣẹ́ dáadáa ni. Ó ṣiṣẹ́ dáadáa kì í ṣe pẹ́mi rẹ̀ sì wà lódò ni. Kí ló dán wíń tí mo gbọ́ ní pẹ́mi rẹ̀ wà lódò ní ṣe ń dùn. Ó ṣiṣẹ́ dáadáa. Àwọn èèyàn scam carry God it's a shame it's a shame. Ó ṣiṣẹ́ dáadáa torí àwọn èèyàn mi àwọn ọ̀rẹ́ mi àwọn ẹbí mi tán wà lórí gbàgbózu wa wọ́n fẹ́ mọ orúkọ yín wọ́n fẹ́ mọ ibi tí ṣọ́ọ̀bù yín wà. So dàbọ́n bá nílò nǹkan orí eku orí ẹran ewé mọ́fọwọ́kànmọ́ mẹ́ ewé wò mí kó gbogbo owó rẹ fún mi ewé mójúkò lára mi ewé kílẹ̀ fi mi ṣe wọ́n bá ti nílò rẹ̀. Orúkọ mi ni ìyáàfin Ọlásùnkànmí Amidat alias ọmọ ìyá Kólóbó Alágbo. Mo wà nínú ọjà Naite Ajébọ̀ ní Mọ̀lété ní ìlú Ìbàdàn. A sì ń ta oríṣiríṣi ewé egbò àti orí ẹyẹ lóríṣiríṣi. Láti òkèèrè náà tẹ́ bá fẹ́ bá wa rajà á lè bá yín gbé kò síbi tá kì í gbọ́jà ránṣẹ́ sí à ń gbé sékù ránṣẹ́ sèkò Kaduna Kano gbogbo ibikíbi tẹ́ bá wà Amẹ́ríkà so à ń gbọ́jà káàkiri ibi tẹ́ bá fẹ́ á bá yín sẹ̀ǹdẹ̀ síbẹ̀. Ilẹ̀ ti gbọ́ wọn gbogbo tẹ́ ń bá fẹ́ àtàgbo àti ewé àtàwọ̀ àti kílókù orí eku orí ẹyẹ orí àkàlàmọ̀gbò orí kìnní orí ìkòkò orí ọ̀ọ̀ni orí ọkùn. Èwo lórí ọ̀ọ̀ni? Orí ọ̀ọ̀ni wà. Orí ọ̀ọ̀ni ọ̀ọ̀ni rèé crocodile àbí alligator àbí kí náà kù. Ẹ bá ń gbé orí ọ̀ọ̀ni rèé o orí ẹṣin tún wà ẹ ṣeun ẹ̀yin èèyàn mi orí ẹṣin náà tún rèé o gbogbo ẹ̀ ọjà Naite Ajébọ̀ ní Mọ̀lété nílùú Ìbàdàn ẹjẹ ń wo eyín rẹ̀ yìí eyín ẹṣin rèé o tó ẹ̀yin ènìyàn mi òun lẹ ti gbọ́ òun lẹ ti rí òun ẹ ti rí gbogbo orí tá a gbé wá orí pọ̀ bí ìwà tó bá sì jẹ́ pé ẹ̀ẹ́dì náà ni everything tó bá fẹ́ náà ló wà níbí báyìí ẹ kò sí wọn ẹ kì í ṣe tèèyàn ẹ wò ẹ̀ẹ́dì tí mò ń sọ ó ti yá wọn ó ti èmi ilé ọkọ lẹ́wà tá a fi wọn kọrin nínú yàrá ẹ̀ẹ́dì làwọn ń pè ní ìsìn ẹ̀ẹ́dì làwọn ń pè ṣe ẹ ní ni ẹ máa ń fún yàn lágbára ẹ nínú lẹ́rìn ẹ bá ń wáyùn náà ó wà ń bí o tó kò jẹ́ bó ti jẹ́ fún tọ̀sẹ̀ yìí ẹ̀yin ènìyàn mi
ẹ máa bọ̀ lọ́jà náítẹ̀ àjẹbọ̀ ní Mọ̀lété fún gbogbo àwọn nǹkan tẹ́ ẹ bá fẹ́ ní lẹ́kù lẹ́jà. Come and patronize this woman. Ẹ wo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní lọ nísàlẹ̀ kínní mi ṣe é rí nísàlẹ̀ screen mi, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní lọ́hùn tẹ́ ẹ lè pè wọ́n. Wọ́n máa deliver sí yín everywhere in the world, to Lagos, Kano, America, London, wherever you are. Come and patronize her. She has everything original from the source nílùú Ìbàdàn. Nọ́mbà mi ni 08058214782 àbí 09030029225. Ẹ̀wọ̀n lẹ ti gbọ́ òun o, ẹ pè wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n gba aago yín. Kò jẹ́ bó ti jẹ́ fún tọ̀sẹ̀ yìí, ìyókù tún dọ̀sẹ̀ tí ń bọ̀. Wọn sì nífẹ̀ẹ́ lómi ṣe mí, wọn ò nífẹ̀ẹ́ lómi ṣe yín, wọn ò nífẹ̀ẹ́ lómi ṣe kankan nù wa. Lẹ́ẹ̀kan sí, oore ọ̀fẹ́ ni wọ́n sọ mí. Ó dìgbà kan náà, ire o.